padà bọ̀, ó fẹ́rẹ̀ dé o, ó ń padà bọ̀, onídàájọ́ òdodo. Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí ètò ẹ̀kọ́ Bíbélì ọjọ́ òní, bí a ti ń kí wa káàbọ̀ sí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú ọdún Kristẹni tí a ń pè ní Adventi. Lórúkọ Ọlọ́run alààyè ni a ń kí wa káàbọ̀. Ẹ̀kọ́ Bíbélì tí a ti ń wò láti bẹ̀rẹ̀ ọdún yìí kò yí padà. Májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè ó ní a ti ń wò. Ẹ̀ka àkòrí tí a wà lọ́wọ́lọ́wọ́ ni Olúwa Ọlọ́run gbogbo orílẹ̀-èdè. Orí ọ̀rọ̀ tí a ń wò lónìí ó ní ìfẹ́ rẹ̀ fún ayé, ṣíṣàmúṣẹ májẹ̀mú ìràpadà. Àní ibi kíkà wa tí a ó máa wò láti yànnàná ọ̀rọ̀ Ọlọ́run yìí lónìí. Bákan náà ni a ní àwọn àlejò wa pàtàkì lórí ìjókòó tájọjọ máa wo ọ̀rọ̀ Ọlọ́run yìí papọ̀. Ní apá ọ̀tún mi bí oníkan nínú àwọn màmá wa nínú Olúwa, Mrs. O.A. Morenikeji láti ìjọ wa Anglican Church of St. Peter's, Bobado, Enumiago, and the headquarter of churches under Bishop Office. Bákan náà ní apá àlàáfíà mi oníkan nínú àwọn bàbá wa láti inú ìjọ náà bákan náà, Mr. Lanre Egunjobi. Bàbá màmá mo kí yín káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Mo gbà á ládùúrà wípé Ọlọ́run yóò lò yín, yóò lò mí láti sọ̀rọ̀ rẹ̀ jáde, yóò sì ní agbára lórúkọ Jésù. Àmín. Àwọn ibi kíkà wa Róòmù orí 5 ẹsẹ̀ 6 sí ẹsẹ̀ 11, Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11, pẹ̀lú Gálátíà orí 1 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 4. Màmá Morenikeji, ẹ bá wa bẹ̀rẹ̀ Róòmù orí 5 yẹn. Nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ní àkókò tí ó yẹ, Kristi kú fún àwa aláìwà bí Ọlọ́run. Nítorí ó ṣọ̀wọ́n kí ẹnìkan kí ó tó kú fún olódodo, ṣùgbọ́n fún ènìyàn rere bóyá ẹlòmíràn tilẹ̀ lè dábàá àti kú. Ṣùgbọ́n Ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀, Kristi kú fún wa. Mélòó mélòó sì ni tí a dá wa láre nísinsìnyí nípa ẹ̀jẹ̀ rẹ̀ ni a ó gbà wá là kúrò nínú ìbínú nípasẹ̀ rẹ̀. Ǹjẹ́ bí nígbà tí àwa wà ní ọ̀tá, ó mú wa bá Ọlọ́run làjà nípa ikú ọmọ rẹ̀, mélòó mélòó ni nígbà tí a là wá ní ìjà tán tí a ó gbà wá là nípa iye rẹ̀. Ẹ ṣé. Bákan náà Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11. Bàbá wa Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11. Bàbá wa Lanre Egunjobi, ẹ bá wa kà. Bí a ti ń wo Gálátíà orí 1 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 4, mo kà láti bí. Ó ní oore ọ̀fẹ́ sí yín àti àlàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Jésù Kristi Olúwa wa, ẹni tí ó fi ohun tìkára rẹ̀ fún ẹ̀ṣẹ̀ wa kí ó lè gbà wá kúrò nínú ayé búburú ìsinsìnyí gẹ́gẹ́ bí ìfẹ́ Ọlọ́run àti bàbá wa. Ẹ jẹ́ ká wo Jòhánù kínní yẹn orí 4 ẹsẹ̀ 9 sí ẹsẹ̀ 11. Nípa èyí a gbé fi ìfẹ́ Ọlọ́run hàn nínú wa, torí tí Ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kó lè yè nípa rẹ̀. Nínú èyí ni ìfẹ́ wà, kì í ṣe pé àwa fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wa, ó sì rán ọmọ rẹ̀ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Olùfẹ́, bí Ọlọ́run bá fẹ́ wa báyìí, ó yẹ kí a fẹ́ràn ara wa pẹ̀lú. Ẹ ṣé. Ó yẹ kí a fẹ́ràn ara wa pẹ̀lú. Èròǹgbà àti ẹ̀kọ́ wa lónìí ni láti ṣàfihàn ìmúṣẹ májẹ̀mú ìràpadà gẹ́gẹ́ bí ìfẹ́ ńlá Ọlọ́run fún ayé. Ọ̀tọ̀ ni kéèyàn ṣe májẹ̀mú, ọ̀tọ̀ ni kéèyàn múṣẹ. Ọlọ́run ṣe májẹ̀mú ìràpadà fún aráyé, ó dẹ̀ múṣẹ nínú Jésù Kristi. Láti wo bí ẹnìkan kan ṣe lè ní ìrírí májẹ̀mú ìràpadà yẹn, gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ rí ìrírí ìràpadà ó ní láti pàdé Jésù lẹ́sẹ̀ àgbélébùú nípa kíkọ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀, kó sì gbé ìgbé ayé ọ̀tun wọ̀ láti máa tẹ̀lé ìgbé ayé tó wà nínú Kristi Jésù. Ìkẹta, bí àwọn Kristẹni ṣe lè ṣàfihàn ìfẹ́ Ọlọ́run sí ayé tí ó sọnù. Nítorí náà tí Ọlọ́run bá gba ẹnikẹ́ni là gẹ́gẹ́ bí àwa tí a gbàlà tí a mọ́ra wa sí Kristẹni àti ọmọlẹ́yìn Kristi, ohun tí Ọlọ́run retí látọwọ́ wa ni wípé kí a gbé ìgbé ayé wa, kí a wu ìwà, kí a dẹ̀ jíyìn rere láti fa àwọn ọkàn mìíràn láti wá sínú ìfẹ́ ńlá Kristi. Ìfáàrà nínú ọjọ́ ìsinmi Adventi. Adventi túmọ̀ sí bíbọ̀ tàbí dídé ìṣẹ̀lẹ̀ tàbí ẹnìkan pàtàkì fún ìjọ Ọlọ́run. Lákọ̀ọ́kọ́
ó túmọ̀ sí ìbí Kristi nígbà àkọ́wá rẹ̀, nígbà tí a ń ṣàjọyọ̀ bí Kristi ti kọ́kọ́ wá gẹ́gẹ́ bí ọmọ ọwọ́ ní ìrẹ̀lẹ̀ ní ìgbà àkọ́kọ́ wá rẹ̀. Bẹ́ẹ̀ lẹ́ẹ̀kejì bá bíbọ̀ rẹ̀ ní lẹ́ẹ̀kejì bí ó ti jẹ́ wípé nígbà tó bá máa padà wá yóò wá láti ṣe ìdájọ́ ayé. Ní ìkẹta, gẹ́gẹ́ bí ìjọ Ọlọ́run, ó jẹ́ àkókò fún wa láti wo àwọn ọjọ́ ìsinmi tó ṣáájú Kérésìmesì. Mo gbà á ládùúrà wípé bí a ti ń bẹ̀rẹ̀ Advent tọdún yìí, èyí tó ń bọ̀ tí Jésù bá fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn á bá wa láyé. Àwa ní ká má jẹ́ kó fa bíbọ̀ ẹ̀ sẹ́yìn nípa wíwàásù ìyìnrere náà kalẹ̀. Ìfẹ́ Ọlọ́run fún ayé tí kò rọ̀gbọ̀kú lé ohunkóhun ni ó mú kí ó ṣèlérí àti ìbẹ̀rẹ̀ ìṣubú ọmọ ènìyàn ní Genesis orí 3 ẹsẹ̀ 15 yẹn láti rà á padà nípa ètò ìgbàlà tí yóò múṣẹ nípasẹ̀ ọmọ rẹ̀ Jésù Kristi. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 3 ẹsẹ̀ 16 ṣe sọ pé Olúwa fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fọ ọmọ rẹ̀ ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Májẹ̀mú ìràpadà yìí pèsè ìdáríjì ẹ̀ṣẹ̀ tí ó ní ṣe pẹ̀lú ìbáṣepọ̀ ti inú àti ti òde pẹ̀lú Ọlọ́run. Gẹ́gẹ́ bí a ti ń wo Kristi nínú ìwé Hébérù gẹ́gẹ́ bí àlùfáà ńlá wa, ẹni tó rúbọ kan ṣoṣo, ẹbọ tó tó fún gbogbo ẹ̀ṣẹ̀ ayé, ẹbọ àrúnkún àti àrúdà fún ayé ẹ̀ṣẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Bíbélì náà tẹnumọ́ àtúbọ̀tán ìràpadà, òmìnira lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àti òmìnira láti sin Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ohun tó dúró lé ni pé Ọlọ́run finúfẹ́dọ̀ fi ọmọ rẹ̀ rúbọ fún ìdáǹdè wa. Báwo wá ni àwa Kìrìsìtẹ́nì ṣe lè ṣàfihàn ìfẹ́ Ọlọ́run sí aráyé? Àfi ká gbé ìgbé ayé tó wu Ọlọ́run kí a dẹ̀ wàásù ìyìn náà. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ láti ṣe bẹ́ẹ̀ lórúkọ Jésù. Àmín. Láti ọ̀dọ̀ bàbá wa Mr. Lanre Egunjobi mo ti máa bẹ̀rẹ̀ ìbéèrè àkọ́kọ́. Wọ́n ní kí ni òye rẹ nípa ọ̀rọ̀ tí a ń pè ní Advent? Kí sì ni pàtàkì ṣíṣe àkíyèsí rẹ̀ nínú ìjọ Kìrìsìtẹ́nì? Gẹ́gẹ́ bí òye mi àti nínú ẹ̀kọ́ Bíbélì, ó sọ fún wa nípa bíbọ̀ Kristi lẹ́ẹ̀kan sí àráyé. Ó tún sọ fún wa gábágábá nínú ìwé Mátíù orí 24 ẹsẹ̀ 30. Ó sọ fún wa pé nígbà náà táwọn ọmọ ènìyàn máa dé pẹ̀lú ògo láti ọ̀run tó dẹ̀ máa bọ̀ wá, èyí tó ń jẹ́ àdìfẹ́tì bíbọ̀ Kristi lẹ́ẹ̀kan sí. Kí ni pàtàkì ṣíṣe àkíyèsí rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ? Gẹ́gẹ́ bí ìjọ ni pé a gbọ́dọ̀ máa ṣe àkíyèsí bíbọ̀ pípẹ́ tí Kristi bá dé, ṣé a bá wa, ṣé a lè kórè, ṣé ó lè kó wa ní èrè, ṣé a lè jẹ́ ajogún nínú ìjọba rẹ̀ tó bá dé. Gẹ́gẹ́ bí ìjọ a gbọ́dọ̀ máa rò ó, ṣé èmi náà tí Kristi bá dé o, ṣé iṣẹ́ ọwọ́ mi á jẹ́ kí n bá a lọ, kí n bá a jọba pẹ̀lú rẹ̀. Ṣé iṣẹ́ ọwọ́ mi, ṣé iṣẹ́ ọwọ́ rẹ, ṣé ìgbé ayé mi, ṣé ìgbé ayé rẹ ṣé a jẹ́ kí a bá Kristi jọba? Ẹ ṣé bàbá wa. Màmá, wọ́n ní ọ̀nà tí ó wúlò, báwo ni ẹlẹ́ṣẹ̀ ṣe lè ní ìrírí kí ó sì wá ṣàfihàn ìfẹ́ Ọlọ́run tí a múṣẹ nínú ìràpadà Kristi? A ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ yẹn, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ ti wò, ẹ bá wa sọ̀rọ̀ lé lórí. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe lè ní ìrírí kúrò nínú ẹ̀ṣẹ̀, tá bá wo inú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 17, ó ní tí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó ti di ẹ̀dá titun, ohun àtijọ́ ti kọjá lọ, ó ní kí èso inú di ọ̀tun. Ìyẹn ni pé ẹni yẹn ti jọ ohun àtijọ́, ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti fi sílẹ̀, ó ti gbé ìgbé ayé Kìrìsìtẹ́nì wọ̀. Gbogbo ìwà tó wù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó dá ó ti fi sílẹ̀, ó ti wu ìwà tó jẹ́ pé ó lè wàásù fún àwọn ẹlòmíràn láti wá sí ọ̀dọ̀ Kristi. Ìgbà ẹni yẹn tó lè ní ìrírí. Tá bá dẹ̀ wọnú John 3:16 náà, Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fẹ́ bíbí rẹ̀ kan ṣòfò ní pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ ìfẹ́ tí Kristi ní fún wa, ìfẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó pé ẹnikẹ́ni tó bá ti lè wá sí ọ̀dọ̀ ẹ̀ láti lè gbà á gbọ́ báyìí, Ọlọ́run ṣetán láti ṣe kíni láti gba irú ẹni bẹ́ẹ̀. Ẹ ṣe ohun kankan tí Ọlọ́run retí lọ́wọ́ èmi àti ẹni pé gbé ìgbé ayé tiẹ̀ sílẹ̀ kó dẹ̀ gbé ìgbé ayé Kristi wọ̀, wàá dẹ̀ jẹ́ àjùmọ̀jogún pẹ̀lú Ọlọ́run. Ẹ ṣé màmá. Ní ìbéèrè kẹta, bàbá wa Egunjobi wọ́n ní báwo ni gbólóhùn ni ohun àtijọ́ ti kọjá lọ, kíyèsí ohun gbogbo di ọ̀tun, tí màmá wa sọ yẹn, wọ́n ní báwo ló ṣe yé yín sí? Ní òye tèmi ni pé nígbà tí ènìyàn bá ti di ẹ̀dá titun, ó ti fi ẹ̀ṣẹ̀ sílẹ̀. Ohun àtijọ́ là ń pè ní ẹ̀ṣẹ̀. Nígbà tí wọ́n tó wá
tó dájú ọ̀tún ní sí pé ó ti gba ẹ̀mí Kristi sínú ẹ̀ láti ti gba ẹ̀mí Kristi sínú ẹ̀ gbọ́dọ̀ máa hùwà bíi Kristi kó lè di Kristẹni. ẹ ṣe adára fún yín. A ní láti hùwà bíi Kristi kí a lè di Kristẹni. Ìbéèrè kẹrin tí ó kàdí ẹ̀kọ́ Bíbélì ti ọ̀sẹ̀ yìí, màmá wọn ní báwo ni ayé yóò ṣe lè mọ ìfẹ́ Ọlọ́run fún wọn kí wọ́n sì fèsì sí i láti béèrè ìdáǹdè nípasẹ̀ májẹ̀mú tuntun tó wà nínú Jésù Kristi. Kí làwọn ènìyàn máa rí, kí làwọn ènìyàn máa ṣe láti wá sínú májẹ̀mú tuntun? ohun tí àwọn ènìyàn lè rí kan tó lè wá sí májẹ̀mú tuntun ni pé àkọ́kọ́ àwa tá a kura ní kìrìsìtẹ́nì gbọ́dọ̀ jẹ́ àpẹẹrẹ rere. Wọ́n gbọ́dọ̀ rí nínú ìwà àti ìṣe wa gẹ́gẹ́ bó ṣe wà nínú ìwé Mátíù orí 5 ẹsẹ̀ 3 ló sọ pé ẹ̀yin ni iyọ̀ ayé. Tí iyọ̀ bá dòbu kò ní lárí mọ́, àwa ni iyọ̀ tí àwọn ẹlẹ́ṣẹ̀ ń kà. Ọ̀pọ̀lọpọ̀ nǹka Bíbélì mọ̀ láyé òde òní wọ́n ń wo kìrìsìtẹ́nì gẹ́gẹ́ bí àwòkọ́ṣe. Ohun tí wọ́n bá rí sí kìrìsìtẹ́nì máa ń ṣe bẹ́ẹ̀ pé ní kìrìsìtẹ́nì wọ́n retí pé àwọn kọ̀ọ̀kan wà tí kìrìsìtẹ́nì ò gbọ́dọ̀ ṣe. Ìgbà tí a bá ti gbé ohun tí ó yẹ ká ṣe ta ti fi sílẹ̀ ta ti ṣe tó yẹ ká ṣe, àwọn ènìyàn á wá sí ọ̀dọ̀ Kristi nípa ìwà àti ìṣe wa. Ìyẹn ṣe pàtàkì nípa ìwà àti ìṣe wa. Wọ́n wá sọ́dọ̀ A dẹ̀ gbọ́dọ̀ tún lè wàásù fún àwọn tí ò tí ì mọ̀. Bóyá ẹni tí ẹlẹ́ṣẹ̀ tí ò mọ̀ Kristi ká má sọ pé ẹlẹ́ṣẹ̀ lélẹ̀, a ní láti sọ fún ohun tó ṣe kò ṣe kí ni o. ká súnmọ́ wọn, ká bá wọn sọ̀rọ̀, ká jíyìn rere, gẹ́gẹ́ bí ìwé Róòmù yẹn ṣe sọ. Ó ní ẹsẹ̀ àwọn tó mú ìrere àlàáfíà wá ó ṣe dára tó. Ká jíyìn rẹ̀, kì í ṣe pé ká panu mọ́, kì í ṣe pé kígbà tí ìròyìn ayọ̀ yẹn dọ́dọ̀ wa tó délé wa ká wá pamọ́ pẹ̀lú ara wa, ṣùgbọ́n níbi iṣẹ́ wa, nínú ilé wa, nínú mọ́tò, níbi tá a ti ríra wa, ká máa jíyìn rere Kristi yìí, ohun ìgbàlà tó ṣe nínú ayé wa. Tó bá jẹ́ pé ní tòótọ́ ló ti bá ayé rẹ pàdé, tó bá jẹ́ pé ní tòótọ́ ló ti bá ayé mi pàdé, kò yẹ kí a lè pa mọ́ra. Ìwà wa ní láti sọ Jésù, ọ̀rọ̀ ẹnu wa ní láti sọ Jésù, ìgbé ayé wa láti sọ Jésù. Ọlọ́run yóò ràn wá lọ lórúkọ Jésù. Fún ìparí, bí a ti ń wọ̀nà fún ìpadàbọ̀ Kristi nínú ògo, ẹ jẹ́ ká máa rántí nígbà gbogbo kí a sì máa wàásù fún ayé pé ìgbàlà Ọlọ́run ni a bí láti inú ìfẹ́ rẹ̀ fún ọmọ ènìyàn àti ète ayérayé, ṣùgbọ́n tí kò rọ̀gbọ̀kú lé ìdásílẹ̀ ènìyàn tàbí àwọn ìṣẹ̀lẹ̀ àyídáyidà. Ìgbàlà Ọlọ́run gbogbo ènìyàn ló wà fún o. Kò ní pásítọ̀ nínú, kò ní ẹnikẹ́ni nínú. Ẹnìkan tó ní nínú náà ni ikú àti àjíǹde Jésù Kristi, ní gbígbàgbọ́ àti ní gbígbé ìgbé ayé tí ó bá ìfẹ́ Ọlọ́run mu. Kó o dẹ̀ wá sí rẹ̀ pé mo ti jẹ́wọ́ pé èèyàn báyìí ni mí tẹ́lẹ̀, ṣùgbọ́n látòní lọ mo fi ìgbé ayé àtijọ́ sílẹ̀, mo fẹ́ máa tẹ̀lé Kristi. Kò jù bẹ́ẹ̀ lọ. Bí ènìyàn ṣe di ìgbàlà nìyẹn nípa jíjẹ́wọ́ láti ẹnu rẹ̀, gẹ́gẹ́ bí ìwé Róòmù ti sọ. Fún ìrònú títí di ìgbà wíwá rẹ̀ lẹ́ẹ̀kejì, gba ìpèníjà nípa ojúṣe fífi ìfẹ́ Ọlọ́run hàn fún ayé. Tó bá jẹ́ pé Jésù ti bá ayé rẹ̀ pàdé ní tòótọ́, ìpèníjà kan wà níwájú gbogbo Kristẹni, òun ni wípé kí a gbé ìgbé ayé wa láti fi ìfẹ́ Ọlọ́run hàn. Àkọ́sórí fún ọ̀sẹ̀ yìí, wọ́n ní ká wo Jòhánù orí 4, Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 10. Kí ló sọ? Ó ní nínú èyí ni ìfẹ́ wà, kí a sì pé wa fẹ́ Ọlọ́run, ṣùgbọ́n òun fẹ́ wa, ó sì rán ọmọ rẹ̀ láti jẹ́ ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Èmi ni ọ̀rẹ́ yín Ọpẹ́olúwa Ògúnlẹ́yẹ. Ẹ ṣé o. Mo gbà á ládùúrà pé nígbà Jésù bá máa padà dé, a ó bá jọba.